Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan náà ni a máa ń mú wá fún yín. Update eléyìí tí a tún mú wá, update nípa Mohbad alọ́ba ìmọ́lẹ̀ ni a mú wá fún yín. Gbogbo ojú tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi, mo gbà ládùúrà wípé ní ṣòfò ọmọ, ní máa pìtàn ìṣẹ́ nínú ìṣẹ́, máa pìtàn ìṣẹ́ nínú ọ̀rọ̀ ní lágbára Ọlọ́run. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ní ìbànújẹ́ ní kí mọ̀ jèsè kó ti ojú òbí ẹ̀ kó sì gbọ̀ràn alákejì lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko, gbogbo àwa tá a ní òbí láyé, mo gbà ládùúrà wípé a ní fi àwọn òbí wa sílẹ̀ sáyé lọ. Gbogbo ẹ̀yin òbí tẹ́ ń wò mí náà, mo gbà ládùúrà fún yín wípé ọmọ rere ni ó gbẹ̀yìn gbogbo wa láṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ rí lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu bàbá Mohbad, ẹ gbọ́ àṣírí ńlá tí bàbá Mohbad tí wọ́n tú lẹ́yìn ìgbà tí ọmọ wọn papòdà tán. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ Mohbad ó fa controversy, ó fa oríṣiríṣi ọ̀rọ̀, ó fa oríṣiríṣi nǹkan nípa àwọn Nigerian youth, nípa Naira Marley, nípa Sinu, gbogbo àwọn nǹkan bẹ́yẹn. Ó dẹ̀ fa a lot of àwọn àríyànjiyàn, àwọn gbọ́nmi sí omi òtó náà ní àárín Sam Larry àti àwọn Nigerian youth. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ nǹkan tí bàbá Mohbad sọ, ká gbọ́ nǹkan tí wọ́n sọ nípa Wumi tó jẹ́ ìyàwó Mohbad. Torí kọ́lọ́hún má jẹ́ kí èèyàn sì ìyàwó fẹ́. Gbogbo àwa ọ̀dọ́ ẹ̀kọ́ tún lè léyìí fún wa. Gbogbo àwa tá a ṣe fẹ́ ìyàwó, ìjọkùnrin ni ìjóbìnrin ni, ẹ̀kọ́ tún lè léyìí fún wa. Torí bàbá Mohbad sọ̀rọ̀ kan, wọ́n ní pé ọmọ burúkú ó ṣe é fẹ́ ṣùgbọ́n àna burúkú kò ṣe é ní. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin tẹ̀sán ta lọ sunrun ọjọ́ mẹ́ta ń ta nínú ló bí òun. ẹ̀kọ́ òye ó wà bẹ́ẹ̀. ìjọ kan mo wá fọba lé pé tí n bá padà gbọ́ inú bí ẹ o kúrò lé fún 3 days. ǹṣe lè mọ̀lẹ́bí ẹ̀ ló lọ láàrin ọjọ́ mẹ́ta yẹn. wọn kò sí lọ́dọ̀ ìyá ẹ̀ ó mọ ibi tó ń lọ. ok ọmọ mi wá sọ̀rọ̀ kan fún mi ìjọ kan, mo dẹ̀ wò báyìí omi dẹ̀ ń fẹ́ máa bọ́ lójú mi. ó ní dáàdi, mo ní ẹ̀, ó ní ìyàwó òun ó fi indomie ó ṣe fún òun, ó dẹ̀ fọ oògùn oorun sí i, ó wá lọ dókó ní yàrá kejì. báwo ló ṣe mọ̀? ìbéèrè tí mo béèrè lọ́wọ́ Mohbad nìyẹn. ó ní girlfriend ọ̀rẹ́ òun yẹn ló ká ìyàwó òun pẹ̀lú boyfriend ẹ̀. ó ní girlfriend yẹn ló wá padà sọ fún òun pé wọ́n ń bá ìyàwó òun sùn ní yàrá tó nẹ́ẹ̀sì sí ni o, nílé Naira Marley ni o. ṣé Naira Marley ò ní mẹ́ni tó gbà síṣẹ́? ṣé Naira Marley ò mẹ́ni tó ń gbé ní yàrá ẹgbẹ́ Mohbad? ó pe ẹnìkan ní magazine, ó sọ̀rọ̀ yẹn fún mi, ó sọ fún magazine, ó tún sọ fún ìbùkún tó jẹ́ àkọ́bí mi, tó jẹ́ ẹ̀gbọ́n títí ẹ̀. Mohbad fọ̀rọ̀ lọ ẹ̀gbọ́n. bẹ́ẹ̀ ni báwo ló dẹ̀ ṣe ń kó wọn ní ìgbẹ́ tíntínní létí àwo gbẹ̀gìdì, ìgbọ̀nsẹ̀ tíntínní létí àwo gbẹ̀gìdì, tó lásìkò táwọn ẹ̀rọ lè máa rú. ok so báwo ló ṣe ń kó ní dádì òun mọ ohun tó ń ṣe, ó dẹ̀ ní òun mọ ohun tó ń ṣe, ó náà mọ ibi tó ń lọ. gbogbo ìgbà ló máa ń fi mí lọ́kàn balẹ̀ pé dádì ó kù díẹ̀, dádì ó kù díẹ̀, títí ọlọ́jọ́ fi dé. ìyàwó tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ṣé ẹ̀yin ẹ lọ dọ̀bálẹ̀ rẹ̀ ṣe fẹ́ ní sulọ́kà ẹ máa ṣe àbí aṣọ orí kọ́ lẹ rí? ẹ ṣeun. ó pè mí pé dádì, even èmi gan mo tẹ̀ sọ pé mo kíyèsí nǹkan kan nípa ọmọ yìí. ó ti ń bá ẹgbẹ́ ń sìn, ó ti lọ bí ọdún 2 tẹ̀tìjọ́ ń gbé ń bì. mi ò mọ̀ bí ẹ̀. èmi rò pé tí n bá rí òbí ẹ̀, ààrẹ ní fẹjọ́ sùn, wọ́n ní ọmọ burúkú ṣe é fẹ́, àná burúkú ni ò ṣe é ní. ok ẹ jẹ́ kí n lọ mọ òbí ọmọ yìí, torí mò ń bá ń bí mi ò dẹ̀ lè fẹ́ yàwó fún ẹ. ìyẹn lèmi fi sọ́nà pé ká ṣe primary introduction, mọ̀ mi mọ̀ ẹ́ ni wọ́n ń pè é, bóyá tá a bá lọ ká pàdé ara wa. ìyẹn lèmi fọkàn sí. mi ọ̀gá akọrin ní ṣọ́ọ̀ṣì mo wà, ṣùgbọ́n ìjọ tí mo wá débẹ̀ engagement ni wọ́n fẹ́ lẹ́fẹ́ ṣe. ta ló ń plan ẹ̀? ìyá ẹ̀ ní pẹ̀lú ẹ̀. torí pé wọ́n ti fún lówó èso, ló bá ra ọ̀gẹ̀dẹ̀ dúdú, ló bá ra pọ́pọ̀ dúdú, ló kó gbogbo ẹ̀ jọ. ó rò pé tí pọ́pọ̀ yẹn máa padà pọ́n àti pẹnápù tí
dúdú ló bá ra gbogbo ẹjọ́ ló ń ṣe wọnà ìjọ òun lè ti ń plan ní engagement kò lè náwó ẹ̀mejì o kò lè náwó ẹ̀mejì o n bá bèè lọ́wọ́ ọmọ mi dádì wọ́n ṣáà ní kí n ṣe bẹ́ẹ̀ yẹn náà kí engagement àti ìmọ̀ wọn rí mi ò rí wọn rí bí mọ́tò bẹ̀rẹ̀ sí ń sọ̀kalẹ̀ nìyẹn mọ́tò bíi 8 Prado bíi bá ṣe wọ̀lú ẹ̀pẹ́ nìyẹn wọ́n dẹ̀ gbàgbára sí mi náà lọ́rùn introduction engagement mi ò ráwọn pípọ̀ yìí èmi rò pé kábẹ́rẹ́ lè lókun ń di kárẹ́ ní fẹjọ́ sùn bóyá gbogbo ohun tí ọmọ yìí ṣe irú ìgbà tí wọ́n ń sọ pé ó kúrò léyìn ẹ̀sìn ṣe pé ààrẹ ni pèpè báyìí báyìí lọmọ yín ṣe o mi ò mọ kankan nù ok abádé bàbá exchange number kò tí ìjọjọ́ kẹta mo wá rẹ́ni mo rò pé màá rẹ́ni fi ọ̀rọ̀ lọ hello bàbá o ẹ pé ẹ rẹ̀ pé ìnáwó ẹjọ́ o àwọn nǹkan kan wà tí mi ò mọ̀ yín tẹ́lẹ̀ tí mi ò rẹ́ni fi ọ̀rọ̀ yìí lọ wọ́n ní nǹkan báyìí ó wà lọ́wọ́ ọmọ yín o wọ́n ní ékàlẹ̀ báyìí wọ́n ní ọwọ́ ọmọ yín ló wà o ó ní wọ́n sọ fóun òun dẹ̀ nìkan yọjú síbẹ̀ yes nígbà tí wọ́n padà sọ̀rọ̀ yẹn bàbá block mi ni. bàbá fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa láti inú ìwé ìròyìn ló ń dé sétí ìjọ yín lóòrọ̀ tòní alàgbà Joseph Alọba tí wọ́n jẹ́ bàbá Mohbad ọ̀nà wà pẹ̀lú wa lóòrọ̀ tòní ibi tó yẹ ká lọ lórí ọ̀rọ̀ yìí pọ̀ ó túmọ̀ sí pé pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń bọ̀ láti ilẹ̀ ẹ má bínú o olóògbé ìlérí olúwa tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad bí mo ṣe ń wo ìpẹ̀lú bá a ṣe ń fọ̀rọ̀ yìí jọ̀rọ̀ pẹ̀lú bọ́rọ̀ yìí ṣe ń jáde láti inú ara wọn àwọn àsìkò kan wà bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí bá a ṣe ń sọ yìí ó dàbí ìgbà wípé ọmọ yín gan ọ̀nà tán fún yín rí. èmi ò blame ẹ ó ti fi kú ṣe àgbà báyìí àwọn tí mi ò fi blame ẹ ni pé ẹni ìjà ò bá apèrè ẹ lọkùnrin. ẹ já padà sọ́dọ̀ àwọn aráalé olè ò ní í jàgbà kó mọ̀ sí lójú fèrè. ẹ ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà wọ́n ní tí obìnrin bá ti ń yànlè bí ò para ẹ̀ àpọ̀pọ̀ bí ò sì pọkọ yóò hàn ọmọ lé mọ̀. oríṣiríṣi ìjà ni mo ti dá sí ní ọ̀rọ̀ Mohbad àti ìyàwó ẹ̀. Lovers all over the world ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ yìí o lẹ́nu bàbá Mohbad ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ̀ ó tún jẹ́ kí òye wa kó tún gbúdọ̀ sí ó tún jẹ́ kí ọlọ́run mọ́dẹ̀ jẹ́ kí a bọ́ sínú àjàgà wọ́n ní ẹni ìjàmbá òde bá nípe rẹ̀ lọ́kùnrin kọ́lọ́ mọ̀ jẹ́ kí a bára wa ní situation tó jẹ́ pé a nílé sọ̀rọ̀ síta because fún gbogbo àwọn nǹkan tí bàbá Mohbad ń sọ yìí èèyàn rí i pé situation tí Mohbad wà during that time during that period ó jẹ́ ibi tí ò ti lè sọ̀rọ̀ síta ó jẹ́ ibi tí ò ti lè ké gbàjarè kọ́lọ́hún ṣàánú wa kọ́lọ́ mọ̀ jẹ́ kí a bá olórí burúkú dòwò pọ̀ so ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa nílé ẹ bá wa subscribe ẹ̀yin tẹ́ ṣe ń wò wá tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ subscribe oríṣiríṣi update la máa mú wá lórí YouTube channel wa lórí ìkànnì wa gbogbo nǹkan tó kọ́yàn lọ́gbọ́n ìrírí ayé tó kọ́yàn lóye tó kọ́yàn ní bí èèyàn ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn so gbogbo ẹ̀ la máa mú wá lórí YouTube channel wa so ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ bá wa like ẹ bá wa comment ẹ bá wa share so we love you all thanks for watching.